ọmọ Ọládìméjì ọdún rẹ̀ lídé. ọmọ Ọládìméjì ọdún rẹ̀ lídé. ìwọ lọ nìkan lọ́rùn fẹ́ o kò dé ṣe lógo ojú rere Elédùmarè ẹ̀gbọ́n rẹ̀ o. ọmọ Ọládìméjì ọdún rẹ̀ lídé. ọmọ Ọládìméjì ọdún rẹ̀ lídé. ìwọ lọ nìkan lọ́rùn fẹ́ o kò dé ṣe lógo ojú rere Elédùmarè ẹ̀gbọ́n rẹ̀ o. ọmọ mẹ́tì sí mi míyè sí mi mọ́ lọ́dọ̀ fi ògbólú. ẹ̀mí rẹ̀ kan ṣọdún èyí àṣọpọ̀ ọlọ́pọ̀ o. wá lọ ajá iyún òun wá lọ ọ̀rẹ́ yíyá yún. àṣeyí ṣàmọ́dún o ọ̀nìrè. ìní ọmọ Ọládìméjì ọdún rẹ̀ lídé. ọmọ Ọládìméjì ọdún rẹ̀ lídé. ìwọ lọ nìkan lọ́rùn fẹ́ o kò lè ṣe lógo ojú rere Elédùmarè ẹ̀gbọ́n rẹ̀ o. alámọ̀kẹ́ mo tún dé o ẹ pé wọ́n wọlé wọ́n rọra. wọ́n wálẹ̀ yí wá róko wọ́n sì wálẹ̀ yí wá yànà. ẹ̀sà pípé yìí ládá ní wáyé fi rán mi sílẹ̀ ayé. ojú ẹni bá tún sí ìrọ́dún ọgbà yìí ní ká ṣe fádá ní ìwáyé o. tòrọ́ lọ́rùn ọ̀hún náà dání sí mọ́ gbòógbòbí lọ́wọ́ ẹni. bá a bá pọ́mọ kì í dàgbà rárá ṣé bíbẹ́ ni Olódùmarè bá dẹ́mi rẹ̀ sí mi nínú ayé mi. Isaac Ọlárìnmóye ọmọ Ọládìméjì ìwọ ló lò ní o. àdùnmáàdán agùntàṣọ lò arẹwà ọkùnrin mọ́ bọ̀ ní gbàgede. òní ọjọ́ ìkarùndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún ní ṣàyájọ́ ọjọ́ tó kọ́ mọ́ omi ayé. oríire ní tìrẹ nínú ayé bí o. The CEO Zicodim Enterprises èdùà ló dí ìrí ẹwà fákùkọ rẹ̀ dé ló gbé. mo ní ọmọ gbọ́ bí mo ti ń wí o. ọmọ Ọládìméjì ó bá wọ bàtà ijó ó di mùkúlùmùkẹ́. ó ti ìyá gbéra nílẹ̀ kájọ wárélé o ilé àwọn bàbá rẹ̀. mo fẹ́ kí iyọ́ bí ológun ẹ̀rù má sì tún kí iyọ́ bí oníwọ̀fà ọgbọ̀n. àbọ̀ ọmọ pé mímọ́ lé bàbá tó bí ọlọ́mọ ni. bàbá ọdẹ bẹ́ẹ̀ ò ṣe rere. bàbá ọdẹ bẹ́ẹ̀ ò ṣe rere Ipoti ìlú lẹ́rẹ̀ o. bàbá ọdẹ bẹ́ẹ̀ ò ṣe rere. ọmọ Ipoti yàrá. bàbá ọdẹ bẹ́ẹ̀ ò ṣe rere. bàbá ọdẹ bẹ́ẹ̀ yá ṣọpẹ́. bàbá ọdẹ bẹ́ẹ̀ ò ṣe rere. bàbá ọdẹ bẹ́ẹ̀ yá ṣùwà o. bàbá ọdẹ bẹ́ẹ̀ ò ṣe rere. bàbá ọdẹ bẹ́ẹ̀ ò ṣe rere. bàbá ọdẹ bẹ́ẹ̀ ò ṣe rere. èmi forí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n tó wọlé wá. ọmọ ọ̀dọ̀ fi ògbólú o. ọjẹ́ yìí bàbá oyè ọdípẹ́ oyè ọ́nìtìrí jẹ́. ọmọ níra ní ẹ̀jẹ̀ ọmọ àrè àpèdánù ọ̀ra rẹ̀ oṣù ilé gbogbo ló ń jẹ́. ó ṣèyìn ọgbà yá nànànà ọ̀ṣọ̀kẹ́ òkùlùgbé kùlùgbé kùlùgbé. ó dúpọ̀ mẹ́wù bọ́ ọmọ aláró ó dúpọ̀ ọmọ aláṣọ. ọmọ olúlé tíjà ni wọ́n pò kí ilé àwọn bàbá rẹ̀. ọmọ olúlé tíjà àjẹgbọ̀n yàyà iyọ̀ olúlé tíjà àjẹ èkúrú fífún. ọmọ òrìṣà òkè jẹ́mìlà bíi tolúlé o. ọmọ àgbẹ̀ òdìnà yàrá ojúdi ògún bọ́ ní yókò oṣù di ògún ṣàkàṣíkí. ọlá tẹ́rìgbà kan mi gẹ̀mí ṣe lẹ́rẹ́kùn wọ́n bá mi jà ó búṣu ẹ̀já sí mi lẹ́rù. ọmọ èlé oníyó ni wọ́n pò kí ilé àwọn bàbá rẹ̀.
Ọlárìnmóyè mo wà nílé àwọn bàbá rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọmọ Ipoti ìyàlá ọmọ abẹ́wé ní jiyàn ọmọ apá ànájàre ọmọ kúkú bẹ kọ̀ọ̀ràn tán kọ́tán láàárọ̀ èèrú lálẹ́. Ẹ̀yin lọ́mọ oníṣu lágbàlá o ọmọ olùṣù àrògùn ló bẹ́. Ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ́ àbọ̀ ọmọ pẹ́yìn lọ́mọ afẹ́ èkúrú jẹ́ ẹ̀kọ́. Ó tún sí ìyá o ọmọ Ọládìméjì gẹ̀hùn bá ọ délé ìyá rẹ̀. Torí ẹ̀yẹ kì í fapá kan fò nínú ayé bí. A kì í nílé bàbá ká mọ́ wọn nílé ìyá rárá rárá. Ọmọ aláwẹ̀ kó torí wíwẹ̀ kọ́ máa kúrọ̀ sọ́jà ni wọ́n kò kì í ilé ìyá rẹ̀. Ọmọ aláwẹ̀ kó torí wíwẹ̀ kọ́ máa kúrọ̀ sọ́jà. Òwí kan nájà kan bomi alura. Ọ̀rin lọ́tún ọmọ àlùfọ́ ló sì kẹjọ mú méjì méjì ìbọ̀kọ́. Ọmọ wa o ọmọ ẹkùn ẹjìnrìnkè igulé alárè gbọ́ràn ó kọ̀rọ̀ kó o kojú rẹ nù ọjọ́ òye rẹ tàbí ọjọ́ ọba rẹ. Òrùlé ò láwẹ̀ ọní sásìkò òjò pa. Ọmọ mi gègé jà bí àrẹ̀rà ọmọ gbọ́n inú jà bí àṣẹ. Ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ mẹ́jọ ọmọ apàgbò ṣọ̀ṣẹ̀ mú màlúù ṣọdún ìgbàgbọ́. Ọmọ mi ìkórè ìdíṣu ọdún tún ọmọ akáṣọ sọ́rùn gbígbà gbọ́rẹ́ ni. Ọmọ ajíbólú gbàlà sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. Àṣeyí ṣàmọ́dún o Isaac Ọlárìnmóyè ọmọ Ọládìméjì aláṣẹ àti olùdarí Zicodim Enterprises. Àbọ̀ wọn pé monogram and embroidery services mẹ́bí níṣẹ́ tiwọn. Òkè òkè ilẹ̀ burú sí o ọmọ nírẹ̀lẹ̀ lórúkọ lọ́rùn ọba. Kò sí bọ́ọ̀sì pẹ́ láyé tó ọ̀ọ́ni fa ìsan ló gbà. Ọwọ́ kì í kági òṣè nínú ayé bí. Ọwọ́ ayé ò mọ̀ ní ká ọ lórúkọ lọ́rùn ọba. Òrèrè gbogbo tó yẹ ọ kò ní fò ọ́ dá